will celebrate a caring father, a kind-hearted being, amiable personality, excellent father to the core. Bàbá aláàánú àwọn ọmọ wẹ́wẹ́, bàbá aláàánú àwọn boys, in no other person than Pa Rufus Aderibigbe Adisa. Let's celebrate Daddy, people. Daddy, ẹ kú àjọ̀dún ìwé kájú. Àádọ́rin ọdún lórí èké pẹ̀ kìí ṣe kèrè mi rárá. Àánú lẹ rí gbà, ọpẹ́. Pa Rufus Aderibigbe òkú ọdún tòní o. Àdìsá òkú àṣeyẹ, òkú àjọ̀dún orí kádùn. Àádọ́rin ọdún lórí òkè èpẹ̀ kìí ṣe kéré mi rárá. Mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ka ọyẹ kájíǹde ara sì ń jẹ fún ọ. Ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìtẹ̀síwájú ló mọ̀ ṣe láṣẹ Elédùmarè. Wọn ò dáṣẹ́ ara mi jẹ́ o. Ọmọ rẹ ló pè mí sórí aago, ó ní oge ayọ̀, mo ní bàbá tó mọ̀ yìí ọmọ, ó ní jígí òun ti lé lọ́dún, ó ní bàbá onínú rẹ ni, ó lábíamọ tó mọ̀ yá yìí ọmọ ni, ó lábíamọ tí máa ń ràgà bọ́mọ ni, ó ní bàbá tí kì í fọ̀rọ̀ ọmọ ṣeré ni. Adéṣọlá Adéṣọpẹ́ ló ní wá bóun kí bàbá òun, ó ní jígí òun ṣe púpọ̀ lọ́rọ̀ òun, ó ní lẹ́yìn Elédùmarè àtìlẹ́yìn bàbá òun lòun fi jẹ́ ènìyàn láyé. Ọmọ Tìjání Adéṣọpẹ́ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀dún rẹ̀ lóde. Ọmọ bàbá ń Ghana ò ní fọdún èyí ṣàṣemọ́. Ọmọ Alhaja Shibanu bí náà ni mo ń ké sí. Ọmọ ọlọ́jọ́ bí oní orí rẹ̀ àfiré ní London gbogbo. Ọkọ Rhoda Fadésìmí Abẹ́wọ̀n. Mo ló dára lọ́kùnrin tẹ gànkán o. Ọkọ tó mọ̀ kí aya ọdún ìgbéga ló máa ṣe. Bàbá àwọn ọmọ olóríire. Gbogbo àwọn ọmọ rẹ̀ pátá náà ń kí ọ. Adéṣọlá Adéṣọpẹ́ ní oge ayọ̀ bí gbogbo ayé bá kí bàbá tiwọn lógúnlógún. Ó sì dákun bá mi kí tèmi lọ́gbọ̀n lọ́gbọ̀n. Nítorí jígí mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ọmọ Tìjání Adéṣọpẹ́ o. Ìdílé olówó ní kòtò nílùú Ìgbòho ti yá. Mo ní o mọ̀ fi gègé lọ́rọ̀ ẹnu mi bí mo fẹ́ máa pọ́n kí lè bàbá tó bí ọlọ́mọ.
àdá ọba oníṣẹ́ ọlẹ́sẹ̀ láṣẹlẹ́dùmarè onínú ṣájò wọn ò ní fòkú rẹ̀ ránṣẹ́ sílé wọn ò ní fòkú kankan nínú àwọn ọmọ rẹ̀ ránṣẹ́ sílé wọn ò ní fìtàyà ránṣẹ́ sílé wọn á kéré oko délé láṣẹlẹ́dùmarè ọba a máa ju ọṣẹ ni bó bá ti lù yóò máa dùn fún ọ ni àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí nínú ìdẹ̀ra ọmọ rẹ̀ àtàtà